ṣé èèyàn máa ń kọ́lé lẹ́wọ̀n ni ṣé èèyàn máa ń di CEO lẹ́wọ̀n ni ṣé èèyàn máa ń di bank manager lẹ́wọ̀n ni ẹni tó bá dàbí ọmọ ológo tó ń ṣe akitiyan wọ́n lè rán ọ lọ síbi tí ayé ò ní rí mọ́ arabi tí kò ní ti wúlò náà ní ẹ̀wọ̀n ìwọ ló gbó ìdílé ó mà ti fẹ́ tayọ wọ́n á rán níṣẹ́ wọ́n á rán níṣẹ́ àrèmábọ̀ wọ́n á pè ṣẹ̀dá ẹ̀ wọ́n á dẹ̀ rán níṣẹ́ nígbà tí ó bá ti lọ bẹ̀yẹn kò sí ohun kí ni èèyàn fẹ́ dà lọ́gbà ẹ̀wọ̀n míì tó èèyàn ń bá ẹ jà ó wá ń fi ẹnu lásán lérí sí ẹni tó ń lo oògùn tó ń lo àfọ̀ṣẹ lé ẹ lórí anything ló lè tẹ̀yìn ẹ̀ jáde bẹ́ẹ̀ ni àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn lè fà á tó jẹ́ wípé wọ́n á kàn tì sínú ṣìṣe àṣàṣe ayé á mú á dẹ̀ rí wípé ohun tí ò mọ́wọ́ tí ò mọ̀dì wọ́n á dẹ̀ yí lé lórí wọ́n adájọ́ gan á tún gbó ègé ẹni ó lè gba lọ́ọ̀yà gan kí lọ́ọ̀yà tún dé court kí ibi tí wọ́n bá parí iṣẹ́ yẹn sí kó tó jẹ́ pé lọ́ọ̀yà téèyàn tún fowó gbà ni ó tún máa tún takò èèyàn ẹlòmíì nínú ìdílé wọn ó lè jẹ́ wípé ìyá ẹ̀ lọ sọ pé lágbájá mo Máyọ̀wá ọmọ yín ó ti lọ òun ló sẹ́ǹdì kinní sí mi kinní kan ẹ̀rí mọ́tò yìí ọmọ yín ló sẹ́ǹdì ẹ̀ ìyá yẹn ò dẹ̀ mọnú ẹ̀ sí ọmọ ẹ̀ ò mọnú ẹ̀ sí ẹ ó máa padà lọ á dẹ̀ lọ ṣiṣẹ́ ohun tí ọmọ yẹn bá ń ṣe lọ́hùn kò bá ní rí ṣe mọ́ wọ́n á dẹ̀ sọ ọmọdé adìyẹn ilẹ̀ ìfàgbà míì gan wọ́n tó bá tún rí i pé no wọn ò mọ tán lè ṣe wọ́n lè mú kó sì ṣe lè ṣẹ́ dédé bíi pé ẹ̀sùn tí ò mọ́wọ́ tí ò mọ̀dì wọ́n á fi kàn tí wọ́n á rán lọ sí ọgbà ẹ̀wọ̀n. D-Fash Express Logistics Services has gone far, even beyond your imagination, to serve you better in Ibadan and beyond. D-Fash Express Logistics Services has proven integrity to make you get whatever you want, wherever you are, and whenever you wish. Our services include global and local courier services, e-commerce, express delivery, pickup and delivery, and a lot more. Your convenience and safety of your parcels and luggages are so paramount to us. For further inquiries, please call D-Fash Express Logistics Services on 0906 727 0530 and 0805 467 5088. D-Fash Express Logistics Services. Your convenience is our priority. a mà tún dé ní dédé àsìkò yìí o ọ̀dẹ̀ òdùnbí mo kí yín níbi ẹ tí ń wò wá jákèjádò àgbáyé wàhálà ọ̀ràn tí ó dé bá ni téèyàn ó fi bá rẹ̀ ní àtìmọ́lé ní àhámọ́ Ọlọ́run má jẹ́ ká rí nítorí onírúurú ọ̀nà lèèyàn gbà wà nínú àhámọ́ tọgbà ẹ̀wọ̀n wà tinú ẹ̀mí wà ṣùgbọ́n tèmi ti ń tòótọ́ àfikúnlówó máa kó wa yọ kí ni tó máa ń sún ọ̀pọ̀lọpọ̀ débẹ̀ tí wọ́n máa ń bára wọn níbi tí ò yẹ níbi tí wọn ò tọ́ sí tó sì jẹ́ pé gbogbo akitiyan wọn gbèsè ayé àwọn gbogbo ò lè sọ pé n tó fà á rèé bàbá dẹ̀ tún yẹ̀ wò lápá mi wọ́n á rí i pé wọn ò jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n tó gbé wọn dérú bẹ̀ èyí gan láàmú jíròrò lé lórí ètò ní déédéé àsìkò yìí mo kí yín níbi ẹ tí ń wò wá lẹ́ẹ̀kan sí Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi Bẹ́mbẹ́yẹ́kẹ́ lẹ̀ ń pè mí lónìí ẹ tún wò ó lóní Bẹ́mbẹ́yẹ́kẹ́ mo ní àlejò pẹ̀lú mi níbí Prophet Tèmítọ́pẹ́ Káṣímáwo Solomon ó kí yín sá. ẹ sà Olúwa wà pẹ̀lú yín àmín ìlérí Olúwa yóò wá sí oṣù àmín ayé àwọn tó wò wá náà mo kí wọn Olúwa yóò fi ara tù yín àmín ara ò ní ìjọba wà náà nira Ọlọ́run mú jáde àmín ọ̀ Jésù àmín. Ohun tó fẹ́ kí n béèrè ìbéèrè yìí ó ní ó tó ní ṣe pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ tí àkàdédé rí tí fídíò ń gbé jáde lọ́tún lọ́sì wípé wọ́n bára wọn lọ́gbà ẹ̀wọ̀n nígbẹ̀yìngbẹ̀yìn wọ́n á padà tú wọn sílẹ̀ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún tó ti ṣòfò lọ́gbà ẹ̀wọ̀n ayé ti eléyìí tó ṣẹlẹ̀ nínú ìjọ MFM àti alàgbà Ṣẹ́gun àbí kí náà porúkọ wọn pẹ̀lú eléyìí tó ṣẹlẹ̀ sí àwọn tó ṣẹlẹ̀ sí nínú tí wọ́n wà ní àtìmọ́lé lóríṣiríṣi yàtọ̀ sí MFM oríṣiríṣi la tó rí pẹ̀lú eléyìí ó máa ní àwọn kankan tó ń gbé ẹlòmíì dérú bẹ̀ tá a sì wà bẹ́ẹ̀ ìgbẹ̀yìngbẹ̀yìn wọn á ní kò jẹ̀bi ẹ̀sùn eléyìí tí wọ́n fi kàn án ẹ gbọ́ àwọn kan ní
ó kàn ṣẹlẹ̀ lásán bẹ́ẹ̀ ni, àwọn kan ní kì í ṣojú lásán pé ogun ayé kan ni. Gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run, kí ni tẹ́ lè sọ lórí ẹ̀? Ṣé rí gbogbo ìṣẹ̀lẹ̀ ní ayé, kò sí ìṣẹ̀lẹ̀ tó dédé ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ ni nǹkan kan ó wà nídìí ẹ̀. There cannot be smoke without the fire. Nǹkan kan ló wà nídìí ẹ̀. Ṣé rí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí, pé èèyàn dédé bára ẹ̀ ní ọgbà ẹ̀wọ̀n, èèyàn dédé ṣe tó tún wá jẹ́ ìṣẹ̀lẹ̀ àìmọ̀dí. Àkọ́kọ́, ohun tí a gbọ́dọ̀ wò ní ìrìn àjò yẹn, ohun tó lágbára ni. Gbogbo ẹ̀yin tí àwọn èèyàn yín tí wọ́n ń jẹ̀yà àìmọ̀dí, lórúkọ Jésù, àánú Ọlọ́run gbé wọn jáde. Àmín. Ṣùgbọ́n ohun tó wà ńbẹ̀ ni wípé wọ́n ṣàṣì ẹlòmíì ni. Àṣàṣì ayé. Bẹ́ẹ̀ ni, àṣàṣì ayé kò ní mú ẹ. Àmín. Ìwọ tó bá léèyàn tó ti mú, lórúkọ Jésù, Ọlọ́run gbà á. Àmín. Ṣé rí ogun ayé kọjá ẹ̀fẹ̀, ó kọjá nǹkan tí ẹlòmíì bẹ́ẹ̀ yẹn ó lè kàn báyàn jà yẹn, wọn á fojú ẹ rí, ìwọ gán mọ̀ pé èmi gan ṣe, tó yẹ jẹ́ wípé ó kàn sọ lásán tó kàn lẹ́nu ni, tí ò ní nǹkan kan lẹ́yìn. Tó yẹ pé ẹni tó ń bá a jà, ẹni yẹn gbé ìgbésẹ̀ pé ẹlòmíì ó lè ní nǹkan kan tó ń bá ẹnìkan dù. Ẹlòmíì ó lè jẹ́ pé bóyá ọ̀rọ̀ obìnrin gan wọ́n lè torí ẹ̀rọ ìlú kó wọ́n ti ṣiṣẹ́ bẹ́ẹ̀ ẹlòmíì tó máa fi lọ sẹ́wọ̀n, tí wọ́n á lọ fi àkókò ẹ̀ ṣòfò torí ẹnìkan fẹ́ ìyàwó ẹ̀. So sẹ́rí ọ̀rọ̀ yẹn jinlẹ̀ gan. Ìmíì wọ́n lè wò pé ìwọ ló gbó ìdílé, ó mà ti fẹ́ tayọ̀, wọ́n á rán níṣẹ́ wọ́n á rán níṣẹ́ àrèmábọ̀, wọ́n á pè ṣẹ̀dá ẹ̀, wọ́n á dẹ̀ rán níṣẹ́. Nígbà tí ó bá ti lọ bẹ̀ yẹn, kò sí ohun kí nìyàn fẹ́ dà lọ́gbà ẹ̀wọ̀n. Joseph ò ṣe rere ní ọgbà ẹ̀wọ̀n. Lóòótọ́ ohun tó ń dáwó jẹ́ olórí ọba ó ṣe, ṣùgbọ́n kò sí pé ògo yẹn kò farahàn. Ọgbà ẹ̀wọ̀n kọ́ ni ìlérí ti ṣẹlẹ̀ lé lórí. Ọgbà ẹ̀wọ̀n kọ́ náà ti wá ní àwọn ètí ẹ̀gbọ́n ẹ̀ ti wá forí balẹ̀ fún. So tí irú nǹkan bẹ́ẹ̀ yẹn, àwọn tó wà ń di ẹ̀ ó ní agbára. So ẹlòmíì tó èèyàn ń bá ẹ jà, ó wá ń fi ẹnu lásán lérí sí ẹni tó ń lo oògùn, tó ń lo àfọ̀ṣẹ lé ẹ lórí. Anything ló lè tẹ̀yìn ẹ̀ jáde. Bẹ́ẹ̀ ni, àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn lè fà á tó jẹ́ wípé wọ́n á kàn tì sínú ṣiṣẹ́, àṣàṣì ayé á mú. Á dẹ̀ rí wípé ohun tí ò mọ́wọ́ tí ò mọ̀dì, wọ́n á dẹ̀ yí lé lórí. Adájọ́ gan á tún go against ẹni, ó lè gba lọ́ọ̀yà gan kí lọ́ọ̀yà tún dé court, kí ibi tí wọ́n bá parí iṣẹ́ yẹn sí, kó tó jẹ́ pé lọ́ọ̀yà téèyàn tún fowó gbà ni ó tún máa tún takò èèyàn. Irú kéèsì yẹn wà o. Lọ́ọ̀yà téèyàn tún fowó rẹ̀ gbà á tún takò èèyàn tó fowó ara ẹ̀ gbà. Nígbà tí gbogbo ẹ̀yin tí wọ́n ti parí iṣẹ́ lórí ayé ẹ̀, Olúwa tú yín sílẹ̀. Àmín. Iṣẹ́ àṣeparí òkùnkùn ni o. So láti fi àkókò wọn ṣòfò, nígbà tí àkókò wọn bá lọ, wọn ò ní lè mú àyànmọ́ ṣẹ. Wọn ò ní lè débi tó yẹ kí wọ́n dé, torí gbogbo period tó fi wà lọ́gbà ẹ̀wọ̀n yẹn, á dá ayé wọn dúró ni. Ó dàbí ayé tí wọ́n rán lọ sí aginjù. Ẹnìkan jáde lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, wọ́n á sọ ó ti lò bí ọmọ 24 àbí 25 ní kó tó lọ sẹ́wọ̀n. Ìgbà tó máa dé, adájọ́ dájọ́ fún pé kó lọ lo ṣé bí àbí 27 náà ní ọgbà ẹ̀wọ̀n. 27 ni wọ́n ní kó lo 27 lọ́gbà ẹ̀wọ̀n. Tábà rò pọ̀, a rí i pé ó ti bọ́ sí ìgbà tó máa dé, kò sí nǹkan kan mọ́. Ó wò pé bo ni kò ti bẹ̀rẹ̀. Kódà lọ́pọ̀ ìgbà ó ní tó bá ń ó tiẹ̀ lọ bẹ̀rẹ̀ sí wa mọ́tò, kò tiẹ̀ tó tètè mọ mọ́tò yẹn wà mọ́ gan, torí ó ní láti tó kọ́. Gbèsè ayé ọgbà ẹ̀wọ̀n yàtọ̀ sí ti ilé. Ṣùgbọ́n nígbà ó nígbà mi tó máa wọn mọ́tò lọ báyìí, orí àkàn máa ṣe bákàbákan, gbogbo ọpọlọ bí ọgbà ẹ̀wọ̀n ṣe rí. Ó ti reset. Gbogbo ẹ̀ ti reset. Irú yẹn ṣé a fẹ́ sọ wípé bọ́lọ̀ ṣe sọ pé kó wá lu ayé ẹ̀ náà ni àbí? Bọ́lọ́hun kọ́ o, Ọlọ́run ẹ jẹ́ ká mọ nǹkan kan dájú. The Lord is good and always he will be good. Ọlọ́run dára. Ẹ rí i pé mo máa ń tẹnu mọ́ nǹkan kan. Ìdí nìyẹn, má fi ojú tẹ́ńbẹ́lú anything, má dẹ̀ fi ojú di ẹnikẹ́ni.
so ìfojú di èèyàn tí mo mì ní wípé pé kò sí nǹkan tí lágbájá lè ṣe fún mi, ó lè ṣe 10. so bí èèyàn kan kọ́ òun ṣe nǹkan kan ó kọ̀ lọ́ra sọ kínní, ìwọ náà gbìyànjú. ìdí nìyẹn tí mo fi máa ń tẹnu mọ́ wípé o ò gbúdọ̀ wà lásán, o gbúdọ̀ kún fún agbára. Bíbélì ní pé jẹ́ alágbára nínú Olúwa àti nínú agbára. We must be filled with the Holy Ghost. A gbúdọ̀ kún fún agbára Ọlọ́run. Kó èèyàn dẹ̀ máa fi ogun àṣàsí bú ẹlòmíì nínú ìdílé wọn. Ó lè jẹ́ wípé ìyá ẹ̀ lọ sọ pé lágbájá mo Máyọ̀wá ọmọ yín ó ti lọ, òun ló sẹ́ndì kinní sí mi, kinní kan ẹ̀rí mọ́tò yìí ọmọ yín ló sẹ́ndì ẹ̀. Ìyá yẹn ò dẹ̀ mọnú ẹ̀ sí ọmọ ẹ̀, ò mọnú ẹ̀ sí ẹ, ó máa padà lọ, á dẹ̀ lọ ṣiṣẹ́. Ohun tí ọmọ yẹn bá ń ṣe lọ́hùn kò bá ní rí ṣe mọ́, wọ́n á dẹ̀ sọ ọmọdé adìyẹn ilẹ̀. Ìfàgbà míì gan wọ́n tó bá tún rí pé no wọn ò mọ tán lè ṣe, wọ́n lè mú kó sì ṣe lè ṣẹ́ dédé bíi pé ẹ̀sùn tí ò mọ́wọ́ tí ò mọ̀dì wọ́n á fi kàn tí wọ́n á rán lọ sí ọgbà ẹ̀wọ̀n. Òdì nìyẹn tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ tí ẹ̀ ń rí lọ́gbà ẹ̀wọ̀n ohun tí wọ́n mọ̀dì, ogun ayé wà ń bẹ, ogun ìdílé tí ò ṣẹ̀fẹ́ lòmí ó wà ń bẹ. Torí tí àwọn ogun kan ò bá ṣẹ́ fún èèyàn, gbogbo ìgbésẹ̀ tẹ́niyẹn bá ń gbé lórí ìkọ́ni tó bá dẹ̀ rí pé ó gbìyànjú láti gbé ìgbésẹ̀ yẹn, wọ́n á kúkú wádìí kan láti tì mọ́. Wọ́n á tì mọ́ ni. So irú ìgbésẹ̀ yẹn wọ́n ti ẹni yẹn mọ́ ní ìgbésẹ̀ bẹ́ẹ̀ yẹn pé ó dà pé kò fẹ́ gbà. Nǹkan tá a ṣe fún ni pé ẹja wábì kan ràn lọ. Èmi ìdẹ̀ ní wọ́n lè fi kú ránṣẹ́. Bẹ́ẹ̀ àwọn tí wọ́n fi ọgbà ẹ̀wọ̀n rán wọ́n fi ẹ̀wọ̀n ta wọ́n lọ́rẹ nìyí. So ayé ló fi ta wọ́n lọ́rẹ. So ìdí nìyẹn tó yẹ pé ìwọ náà máa ṣe ìwọ̀n àwádìí, kéèyàn náà dẹ̀ máa pray, Olúwa àṣàsí ayé má jẹ́ ó mú mi. Máa dá ìpè padà sórí elépè, máa dá àṣàsí padà sórí alásàsí. Isaiah 49:25. Isaiah 49:25. Ó ní pé àwọn tó bá bá ọjà ni wọ́n bàjá. Àwọn àdúrà yẹn èèyàn gbọ́dọ̀ máa nígbà tí ó máa fi àkànṣe àgbà time tó kàn yọ àkókò kan sọ́tọ̀ tí ó fi máa ṣe àwọn iṣẹ́, especially téèyàn bá jáde nílé alágbára tí wọn ò fẹ́ kéèyàn kó gbérí. Tí wọn ò fẹ́ kéèyàn ó ga. Bẹ́ẹ̀ ni, téèyàn bá jáde nídìílé alágbára àbí bóyá torí àwọn ìdílé kan wà ẹlòmíì ó ti já àkùkọ gàgàrà, á nínú wè fún àwọn tó kù. So téèyàn bá jáde nírú ibẹ̀ yẹn, àwọn bírú Isaiah yẹn, Isaiah 49:25, Isaiah 59, gbogbo àwọn Bible passage yẹn ó pọ̀ lóríṣiríṣi àwọn àyájọ́ inú Bíbélì yẹn tí wàá máa dígbà lò fúnra ẹ̀ pé níbi tí wọ́n bá ti ń kórajọpọ̀ sàsímì ò dá padà. Bí èèyàn bá ń ṣiṣẹ́ náà, wọ́n lè ṣe tó jẹ́ wípé iṣẹ́ tó mọ̀ ṣe lójijì á dẹ̀ rí wípé ó máa ṣe mistake, Ìgbà tí wọ́n bá kọ́kọ́ fi gbèsè díẹ̀díẹ̀ wọ́n rí i pé ó ṣàgbìyànjú dàpọ̀ burú, ó fẹ́ wọ́n á ṣe débi pé wọ́n á yí kọ́ lọ́rùn débi pé á di èrò ẹ̀wọ̀n. Nínú àlàyé ọ̀rọ̀ yín lẹ́ẹ̀kan sọ̀rọ̀ ti Jósẹ́fù lápá kan nípa bó ṣe lọ sẹ́wọ̀n. Àwọn míì wà wọ́n lọ sẹ́wọ̀n ṣùgbọ́n láti lè fi dé ibi àṣeyọrí wọn ni. Àpẹẹrẹ ni bàbá Ọbásanjọ́. Àwọn tó wá lọ sẹ́wọ̀n náà tó jẹ́ pé orú ọ̀nà bẹ́yẹn náà ní nǹkan, báwo la ṣe mọ̀ yàtọ̀ méjèèjì àbí ṣàlàyé? Ohun tó wà ń bẹ ni even gan béèyàn lọ sẹ́wọ̀n tí wọn bá máa gbàdúrà, kí àwọn tó bá mọ̀ wọ́n kàn máa fàdúrà ràn wọ́n lọ́wọ́, kí ẹni náà tó dẹ̀ wà ń bẹ̀ kó máa gbàdúrà. Ó ṣe gbogbo wọn nínú 100% wọn tó lọ, bóyá 2% ló padà wọnú ògo. So ohun tó wà ń bẹ ni wípé àdúrà ó ṣe pàtàkì. Tó bá jẹ́ pé àkóbá ni pé lóòótọ́ Sátánì ti ṣe ohun tó lè ṣe o, ọ̀tá ti ṣe ohun tí wọ́n lè ṣe o, Olúwa wá jẹ́rìí ara rẹ gẹ́gẹ́ bí Ọlọ́run lórí ayé mi. Ṣùgbọ́n ìrìn àjò yẹn kéèyàn má kàn máa lè lérò pé ẹ̀wọ̀n ní lágbájá ti jáde tó ti ṣe. Àwọn mélòó ló jáde lẹ́wọ̀n táyé wọn dá? Àwọn tó dá òkun ọtí ẹ̀ tó wà fún. So ohun tó wà ń bẹ̀ ni wípé tí a bá ní anybody tírú nǹkan báyìí ṣẹlẹ̀ sí, kéèyàn gbé àdúrà sókè. Then tí a bá rí ẹnikẹ́ni tó yẹ pé ó ti wà lágbèdè ẹjọ́ lọ́wọ́lọ́wọ́, má fi ojú lásán wò ó, má láfojú di pé no problem, kíní báyìí mi ò jẹ̀bi wọn náà, mi ò ṣe kíní. Tètè àdúrà
wọ́n tètè dá a padà, if not èèyàn á jẹ́ ìyà tí ó mọ̀dí. Wọ́n lè torí ẹ̀ ti iléeṣẹ́ èèyàn tó yẹ pé nígbà tí wọ́n bá ń sàsí èèyàn. So gbogbo àwọn kinní yẹn ohun tó ń ṣe ẹlòmíì ni pé wọn ò ní fẹ́ gbé ìgbésẹ̀. So bóyá o ní court case by the grace of God, àwọn ìgbésẹ̀ tó yíyan bá ní court case, àwọn ìgbésẹ̀ tó bá yẹ kó o gbé wàá lè tètè gbé pẹ̀lú àdúrà. Ó kàn jẹ́ pé problem tó wà ń bẹ̀ ni pé ẹlòmíì tó bá ní kinní ó ti bọ́ sọ́wọ́ tó yẹ pé ọwọ́ ẹni tó bọ́ sí àwọn yẹn kàn gba owó lọ́wọ́ ẹ̀ ni. Àwọn ìgbésẹ̀ tó yẹ kí wọ́n gbé wọn ò ní gbé. Ohun tó tún ba ẹlòmíì lẹ́rù náà nìyẹn pé jẹ́ kúkú lọ gbogbo ìgbésẹ̀ tán ní kí n ṣe ó kúkú ṣe kò mú nǹkan kan jáde. Ṣùgbọ́n àwọn ìgbésẹ̀ tó yẹ pé o lè gbé ó wà tó jẹ́ wípé tí wọ́n bá gbé pẹ̀lú tó ń dẹ̀ ń gbàdúrà gidigidi tí ìwọ náà tán dẹ̀ fún ẹ ní àwọn instruction pé lágbájá ṣe báyìí àbí torí pé ohun gbogbo tiẹ̀ ti fẹ́ dàrú tẹ́ pé iṣẹ́ gan wọ́n ti fẹ́ gba ilé iṣẹ́ mọ́ ẹ lọ́wọ́, wọ́n ti fẹ́ ti ilé iṣẹ́ pa, àwọn ti sọ pé o ṣe báyìí. Ìyẹn lè ṣe abẹ́rẹ́ gún tí wọ́n lè ṣàṣeyàn kó ṣe abẹ́rẹ́ gún. Ìyẹn lè ṣe abẹ́rẹ́ gún wọ́n dẹ̀ ṣàṣì kó ṣe abẹ́rẹ́ gún. Wọ́n á ṣàṣì kó ṣe abẹ́rẹ́ gún. Ìdí tó fi ṣe kò mọ̀ ó dẹ̀ jẹ́ pé ẹnìyẹn lè kú àbí kí ewu kan kó ṣẹlẹ̀ sí i. So irú situation bẹ́ẹ̀ yẹn èèyàn á tètè múra láti yí ibi padà sórí oníbi, dá àṣàṣì padà sórí alásàṣì. Bí ìrìn àjò yẹn ṣe rí nìyẹn sá. Ṣé èèyàn wá lè mọ̀ tí wọ́n á ti ṣàṣì nǹkan tó di pé ìṣàṣì bẹ̀rẹ̀? Ọlọ́run máa ń bá wa sọ̀rọ̀, even gan ẹni tí ò súnmọ́ Ọlọ́run á kọ̀ sí torí Ọlọ́run nífẹ̀ẹ́ gbogbo wa. Ìdí nìyẹn yóò nídìí láti jẹ́ ọmọ Ọlọ́run kó tó lálàá. Ó ti ní àwọn nǹkan kan tí ìmọ̀lára tí a ti máa rí, ó ti máa rí àwọn àlá kan tóun gangan tá Ọlọ́run á ti máa fi hàn. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ò ní ka àwọn nǹkan kan tó yẹ kó kà sí, kò ní kà sí. Ó ní ogun fi máa ń wọlé tó fi máa ń dàbí ìgbà pé ogun yẹn dé lójijì. Kò sí ogun tó dé lójijì. Ó ti ní àwọn nǹkan kan tó ti ń ṣẹlẹ̀ téèyàn fojú fò. Ayé yìí dẹ̀ kọjá pé kí nǹkan ṣẹlẹ̀ kó fojú fò. Gbogbo nǹkan la gbọ́dọ̀ máa. A lo brain wa, some things of course is natural, it's not maybe pé ayé is natural, but at the same time ó ní àwọn nǹkan kan tó yẹ pé you just have to be sensitive about it pé kíní yìí jẹ́ n gbàdúrà sí, kíní jẹ́ n gbàdúrà sí. Lọ́pọ̀ ìgbà àwọn míì tó wà lọ́gbẹ́ wọn á máa rí fídíò wa wò àti láwọn míì tẹ́ pé wọ́n lẹ́wọ̀n tí ṣe Nàìjíríà gan o tó jẹ́ ní bàbá rí èèyàn kan tó wá ń wò báyìí tó wà rò pé tàbí kó jẹ́ pé lóòótọ́ gan ó tiẹ̀ dẹ́ṣẹ̀ yẹn gan ṣùgbọ́n tí wàá rò pé ó ti ronúpìwàdà tàbí ó ti ronúpìwàdà gan, kí ni tó tún lè ṣe? Ohun tó lè ṣe náà ni wípé àánú ṣògo lórí ìdájọ́. Bíbélì sọ bẹ́ẹ̀. Tó bá bọ́ sí ọwọ́ àwọn tó yẹ kó gbé bọ́ sọ́wọ́ ẹ̀ o, ìgbésẹ̀ tó bá yẹ kí wọ́n gbé tí wọ́n gbé ní àdúrà gidi á jáde. Lábẹ́ bàbá tí mo wà mo ti rí ẹni tó yẹ pé bàbá sọ fún wa wípé ẹni yẹn lórí kéèsì wọn ẹ̀wọ̀n ní straight wọ́n ní wọ́n ti dá àwọn tó kù lẹ́jọ́ ẹ̀wọ̀n. Ọlọ́run dẹ̀ lo bàbá tí mo wà lábẹ́ wọn tí Ọlọ́run pè mí lóòótọ́ tó jẹ́ pé àwọn ní òpó. Bẹ́ẹ̀ ni Ọlọ́run lò wọ́n tó jẹ́ pé pẹ̀lú àdúrà tí bàbá ṣe wọ́n ìjọ yẹn wọ́n yí ìdànù. So ìwọ náà tó bá jẹ́ pé ò gbọ́ mi tí irú kéèsì yẹn wà, nípa orí ọ̀fẹ́ Kristi àánú máa fọhùn ó dẹ̀ máa jáde padà. Ẹni tó ṣiṣẹ́ yẹn ó máa kábàámọ̀ ó dẹ̀ máa ṣẹ̀sín. So ohun gbèsè wà tí wọ́n lè gbé. Bẹ́ẹ̀ ni. Ó dà, ṣé ogun ìdílé máa ń fà yàtọ̀ sásàṣì sẹ́ńgbà àṣàṣì ẹnikẹ́ni ló ogun ìdílé ogun ìdílé wà. Ogun ìdílé tí ò fẹ́ kéèyàn gbérí, wọn ṣe báyìí nílé yín, ìwọ fẹ́ ṣe é, ó yá ẹ lọ tì mẹ́wọ̀n. Ogun ìdílé ní agbára. Ó kàn jẹ́ pé àwọn ẹ̀kọ́ kan tí wọ́n á sì tání kò sí ogun ìdílé, but anyway èmi dé máa sọ fún àwọn èèyàn má jẹ́ kán ba tiẹ̀ jẹ́ torí ẹni tó sọ fún ẹ pé kò sí ogun ìdílé òun gangan níbi tó ń lọ múra sọ̀rọ̀ ààrẹ tó kàn lọ rántàn wọ tí wọ́n bá ń tàn ìwọ ni kó má tàn rẹ̀. Ogun ìdílé ó lè ṣe torí ogun ìdílé tí ò fẹ́ kí ògo kó fọhùn, tí wọ́n ti ẹ̀ fẹ́ pé kí anybody kò gbérí nínú ìdílé yẹn. So ẹni tó bá dàbí ọmọ ológo tó ń ṣe akitiyan wọ́n lè rán lọ síbi tí ayé ò ní rí mọ́.
arabi tí kò ní ti wúlò náà ní ẹ̀wọ̀n. Ṣé èèyàn máa ń kọ́lé lẹ́wọ̀n ni? Ṣé èèyàn máa ń di CEO lẹ́wọ̀n ni? Ṣé èèyàn máa ń di bank manager lẹ́wọ̀n ni? Adélòmíì tó jẹ́ pé post tí wọ́n promote ẹ̀ sí òun ni wọ́n ayé kò ń ṣe pé wọ́n ṣàṣì o wọ́n á di pé ní ìdílé kò sẹ́nibọ̀dì tó ṣe kíní yìí àwọn òrìṣà baba ńlá àwọn tí wọ́n ti tí míì nu wọn ti tẹríba fún àwọn májẹ̀mú tí míì ti wọ̀ tí wọ́n san ẹ̀jẹ̀ lábàdìde lá máa béèrè lọ́wọ́ ẹ̀ lórúkọ Jésù agbára àti ẹ̀mí tó ń béèrè ohun tó jẹ́ lọ́wọ́ ẹ̀ lórúkọ Jésù Ọlọ́run gbà ẹ́ lọ́wọ́ ẹ̀. So tí a máa béèrè lọ́wọ́ ẹ̀ pé tó wá ní pé no bàbá ẹ ṣe báyìí ìyá ẹ ṣe báyìí àwọn ìyẹn wà lọ́tọ̀ tó jẹ́ wípé tí yóò bá múra kó gbọn kínní yẹn dànù lára ẹ̀ á kàn rí wípé òun lóògùn lóòótọ́ ṣùgbọ́n wọn jẹ́ kí ògo kó fọhùn inú ẹ̀wọ̀n ló ti lọ ni wọ́n lọ gbé sí tògótògó lórúkọ Jésù bóyá ọlọ́mọ ni àbí tí táyé ti sàn nǹkan kan sí lára tí wọ́n rán lọ sẹ́wọ̀n yóò jáde ìwọ náà ó gba ìtúsílẹ̀ ogun ìdílé kò ní borí ẹ̀ ogun ìdílé wà tó lè rán yàn lọ sẹ́wọ̀n táwọn náà lọ síbi tí ó fẹ́ ìmí ìgan wà tẹ́ pé ogun ìdílé ló máa fọhùn fún ẹlòmíì tó máa di alárìnkiri èmi wà tó yẹ pé ogun ìdílé náà ló akọ ní orí ohun tó ń ṣe ládẹ dídìrín nídìí ẹ̀. ṣé táwọn ń gbìyànjú àsọ báyìí ni pé gbogbo ọgbà ẹ̀wọ̀n tọ́pọ̀lọpọ̀ ń lọ báyìí ogun kan ló wà nídìí ẹ̀. ogun kan wà nídìí ẹ̀ àbúdọ̀ tánra wa ogun kan wà nídìí ẹ̀ there is no a smoke without a fire ogun kan wà nídìí ẹ̀. ṣé ẹ mọ̀ wò pé bóyá àfọwọ́fà náà wà bóyá fún àpẹẹrẹ orí àwọn ọmọ ọlẹ́gbẹ́ òkùnkùn ọ̀wá ń bá wọn sọ̀rọ̀ àwọn gẹ̀lò bá sọ̀rọ̀ ẹnìkan tó mọ̀ pé adigunjalè lójú méjèèjì ni ẹnìyẹn gan ẹlẹ́jọ́ múnú yàrá papọ̀ tẹ́jọ́ ń gbé ṣé ẹ mọ̀ wò pé ìyẹn àfọwọ́fà ni. ṣẹ̀rí bíbélì ní pé ẹlẹ́ṣẹ̀ la fi ìṣẹ̀ fún ìyẹn wà ń bẹ̀ àfọwọ́fà wà ń bẹ̀ ṣùgbọ́n ìmí wà tẹ́ pé ọmọ mi ohun tó ń ṣe yẹn kò wù láti ṣe o wọ́n mọ̀ọ́mọ̀ bẹ̀ kíní yẹn lọ́wọ́ ẹ̀tì kó má bàa mú àyànmọ́ ṣẹ ni ọmọ mi ọtí tó mu lámujù yẹn wọ́n fẹ́ fi bayé ẹ̀ jẹ́ ni kò ń ṣe pé ó wù láti ṣe so àwọn nǹkan kan wà tó yẹ pé o kàn níwò bẹ́ẹ̀ yẹn but ẹlòmíì náà wà tó yẹ wípé òun gangan fúnra rẹ̀ kò kàn gbádùn ẹlòmíì wà fúnra rẹ̀ tó yẹ wípé òun gangan ló kàn níkà wọ́n ti ya ìkà láti inú ìyá wọn wá tó jẹ́ wípé bóyá ó ń tawọ́ torí ẹlòmíì náà bẹ́ẹ̀ yẹn ọwọ́ ẹ̀wọ̀n tẹ́ ẹ ti rí yẹn ó ń tawọ́ sí ẹnìkan ó ń gbìyànjú láti bà tẹnìkan jẹ́ agbára dẹ̀ ju agbára lọ tó jẹ́ pé orí ẹ̀ ló padà sí ọfà padà sórí ọlọ́fà ní àṣàṣì padà sórí alásàṣì tó jẹ́ pé òbí kan ló bèrò bóyá ẹnìkan jẹ́ ọ̀gá ẹ̀ ń bi iṣẹ́ tó ń gbèrò ibi sí olóran lọ́bẹ̀ tó pé bí ìyẹn náà ló fẹ́ pé bóyá kó pé kẹ́niyẹn kó ṣàṣubú tó jẹ́ pé Ọlọ́run ní ètò fún o ṣùgbọ́n ojú kòkòrò àti bẹ́ẹ̀ ibi tó ti lọ gbé ìgbésẹ̀ orí ìyẹn dẹ̀ ní wọ́n lè ṣàṣì kó jẹ́ pé oyè lórí ìyẹn wà àfọwọ́fà wà tó bá wá jẹ́ àfọwọ́fà ìwé ẹni bẹ́ẹ̀ aronúkúwàdà ni wọ́n á dẹ̀ gbàdúrà àánú fún wọn á kú sọ́wọ́ Ọlọ́run láti dáríjì. gbogbo bá a ṣe ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ọlọ́gbà ẹ̀wọ̀n dé yìí nǹkan kan tún sọ sí mi lọ́kàn ẹlòmíì ti ń gbọ́ oríṣiríṣi nǹkan nípa ìgbésí ayé ẹlòmíì tẹ̀lé gbọ́ pé ó ra mọ́tò ó kọ́lé ó ra kẹ̀kẹ́ ó lọ ìlú òyìnbó síbẹ̀ ọjọ́ orí ló ti ń lọ bíi kinní yìí àwọn ìlérí tí wọ́n ti ń sọ tẹ́lẹ̀ ṣùgbọ́n tí ò tí ì ṣẹ ṣé ó sì máa ṣe ń tòótọ́ ni ká gbà ni àbí kò lè ṣe ń tòótọ́ torí ọ̀rọ̀ ìlérí ṣíṣẹ yẹn ọ̀pọ̀lọpọ̀ míì kò ń wá sí ìmúṣẹ kí ló ń fà. Bíbélì wípé the word of God is yea and amen ọ̀rọ̀ Olúwa bẹ́ẹ̀ ni àti àmín ni 2 Corinthians 1:20 Psalm 89:34 ó ní ọ̀rọ̀ tó bá ti jáde lẹ́nu ẹ̀ kò ní padà yóò wá sí ìmúṣẹ kò ní dá ọ̀rọ̀ ẹnu ẹ̀ padà. Àkọ́kọ́ lórí ọ̀rọ̀ ìlérí tó bá ti ẹnu Olúwa jáde ìwọ tó gbọ́ ìlérí yẹn o gbúdọ̀ mọ̀ wípé ọ̀tọ̀ ni. Torí ẹlòmíì wà ó gbọ́ ìlérí yẹn lóòótọ́ kò gbọ́ kò gbà pé òótọ́ ni. Ó gbọ́ ìlérí yẹn kò gbà pé òótọ́ ni. Kò gbà. Ohun tó bá gbà pé òótọ́ ni ó ṣeé ṣe kó má wá sí ìmúṣẹ. Ó máa travel out kọ́kọ́ gbà á pé òótọ́ ni
Okay. Then ibẹ̀ ni ìrìn àjò ti bẹ̀rẹ̀. Now ẹ jẹ́ ká wọnú Bíbélì. Ìrìn àjò àwọn ọmọ Ísírẹ́lì. Ọlọ́run pè Mósè, ó sọ fún wípé àwọn ènìyàn mi o, ó rán lọ sí Fáráò pé mo fẹ́ kí wọ́n kúrò ní ilẹ̀ Íjíbítì kí wọ́n lè bá a sìn mí. Ó lọ jíṣẹ́ fún Fáráò. Nínú ìrìn àjò yẹn, àwa tá bá ka Bíbélì á rí wípé àwọn ọmọ Ísírẹ́lì yẹn gan wọ́n ń ṣe iyèméjì nínú sí Mósè, bó tilẹ̀ jẹ́ wípé wọ́n rí ìyanu oríṣiríṣi tó fi hàn wípé lóòótọ́ Ọlọ́run rán Mósè sí wọn. Wọ́n rí oríṣiríṣi. So ohun tí mo fẹ́ mú jáde rèé, ìlérí ọ̀tọ̀, ìrìn àjò sí ilẹ̀ ìmúṣẹ ìlérí ọ̀tọ̀, èyí tí à ń pè ní ìmúṣẹ ìlérí. Ìlérí ọ̀tọ̀ ni. Ìrìn àjò sí ilẹ̀ ìmúṣẹ ìlérí tí à ń pè ní ìmúṣẹ ìlérí ọ̀tọ̀ ni. Now tó bá gba ìlérí, ìrìn àjò wà níwájú. Olúwa sọ báyìí, okay, Olúwa ti sọ, kí ni kí n ṣe tí ó fi ṣẹ? Ẹlòmíì bẹ́yẹn wàá ra mọ́tò ló gbọ́, ó bẹ̀rẹ̀ sí ní fò, kò béèrè, Olúwa kí ni ìgbésẹ̀ tó fẹ́ kí n gbé? Ọ̀nà wo ló fẹ́ kí n rìn? Ta ló fẹ́ kí n rìn súnmọ́? So tí àbádẹ́ mọ àwọn nǹkan wọ̀nyí, ẹ jẹ́ kí n sọ fún wa, a wá dàbí ìgbà pé ẹni tó ṣe ìlérí, Ọlọ́run tó ṣe ìlérí fún wa, àbí wòlíì tó lò pé ó parọ́, àbí pé irọ́ ni ọ̀rọ̀ yẹn, pé èké ni, tí kẹ̀dẹ̀ kì í ṣe èké. Ọ̀pọ̀ ọmọ ológo ni ìlérí wà lórí ẹ̀ tó ti wà ní ibojì báyìí. Mo gbà ládùúrà ò ní jẹ́ kan lára wọn. Wàá rí ògo tiẹ̀ lò láyé. So ohun tó wà bẹ́ẹ̀ ni pé ẹlòmíì bẹ́yẹn kò dẹ̀ ṣetán láti rin ìrìn àjò lọ sí ìmúṣẹ ìlérí. Kò ṣetán láti rin ìrìn àjò lọ sí ilẹ̀ ìmúṣẹ ìlérí. Ó ti rò pé bóun ṣe gbọ́ yẹn ó dẹ̀ máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Èmi ní àwọn abiyamọ tó yẹ pé tí Ọlọ́run bá sọ̀rọ̀ lórí ọmọ wọn báyìí, gbogbo ọ̀nà náà máa pè, dádì ohun tó lọ́n sọ lórí lágbájá, kí ni ká ṣe, kí ni ká ṣe. In fact, ìmí inú wọn, wọ́n á máa gbé ìgbésẹ̀ yẹn, wọ́n tiẹ̀ ní sọ fọ́mọ, wọ́n á máa gbé ìgbésẹ̀ yẹn lórí ọmọ wọn, abiyamọ tòótọ́ nìyẹn. Pé okay, àwọn gan ló tún máa jíṣẹ́ fọ́mọ pé ó yá ṣe báyìí o, ṣe báyìí o, má máa sọ fún ṣe báyìí o, ṣe báyìí o. Àwọn abiyamọ tòótọ́ wọn ò ní jókòó, wọ́n mọ̀ pé ìrìn àjò wà sí ilẹ̀ ìmúṣẹ ìlérí. Ẹ wo ìrìn àjò àwọn ọmọ Ísírẹ́lì, òkun pupa wà níwájú wọn, Fáráò dojúkọ wọn. Lóò mọ̀ pé òun pé pupa níyà, ṣùgbọ́n Fáráò ẹ mọ̀ pé ó ń ṣe agídí. Ogun alẹ́ ni mádẹ́yìn ó wà. Ogun alẹ́ ni mádẹ́yìn ní Fáráò. Tó láwọn ọmọ Ísírẹ́lì tí ó dẹ̀yìn. Bẹ́ẹ̀ni, pẹ̀lú gbogbo iṣẹ́ agbára tó rí orí àmì kìíní, orí àmì kejì, orí àmì kẹta, kò dẹ̀yìn. Àfìgbà tí Ọlọ́run tó parun, alágbára tó wà nídìí ọ̀rọ̀ ẹ tó lóun ò ní jáwọ́, Olúwa yóò parun. Àmín. Alágbára tó wà nídìí ọ̀rọ̀ ẹ, mo ní tó lóun ò ní jáwọ́, Olúwa yóò parun. Àmín. So ogun alẹ́ ni mádẹ́yìn wà. Tó bá lè tẹ̀lé ẹ, tó bá lè padà, ò ní wọ ilẹ̀ ìmúṣẹ ìlérí bọ̀rọ̀, èyí tó ń jẹ́ ìmúṣẹ ìlérí, ò ní débẹ̀ lójú ọjọ́. Àwa dàbí bà pé wá àwọn ní màá kọ́lé láyé, ilé 5 náà ní màá kọ́, wọ́n ní màá máa fi lé tọrẹ tí ò dẹ̀ rí nǹkan kan kọ́. Torí pé ogun alẹ́ ni mádẹ́yìn kan, ó wà lára ẹ̀, kò tí ì lè padà. Ìyẹn ní òkun pupa, ìyẹn ní Fáráò. Ìyẹn tún wá yàtọ̀ sí òkun pupa. Èwo tún lòkun pupa? Òkun pupa, agbára Ọlọ́run ló pín òkun pupa níyàwó, tó òkun pupa gbẹ. Now, àwọn ẹ̀dá kan wà tó jẹ́ pé wọ́n wà ní ayé èèyàn gẹ́gẹ́ bí òkun pupa. Bí lọ́nà wo? Àwọn kan wà béèyàn bá so mọ́ wọn èèyàn ò ní ṣe rere láyé. Àwọn kan wà béèyàn bá dìrọ̀ mọ́ wọn ayé èèyàn bàjẹ́. Àwọn kan wà kò sí ìlérí tó lè gbọ́, kò sí bí iná ṣe ń kó kú lórí wòlíì yẹn
tó bá sọ tó bá yẹra fún wọn ayé ò ní nítumọ̀ ìlérí yẹn ò ní ṣẹ kò ní ṣẹ. Jésù Kristi Olúwa wa gan fúnra rẹ̀ Olúwa kọ sọ́rọ̀ áńgẹ́lì ẹ̀ sí Joseph pé ẹ gbé ọmọ ẹ̀ kúrò gbà tí Ọlọ́run yọjú òkú pupa tán èyí tí ń ṣe Hẹ́rọ́dù Olúwa wá sọ fún un pé ó tún wá yọ sí Joseph padà àwọn tó ń wá ẹ̀mí ẹ̀ wọ́n ti lọ ó yẹ ẹ dá padà. So àwọn ẹlòmíín wà tó yẹ pé àwọn àsomọ́ àwọn association kan wà tó jẹ́ pé ó keep àwọn association tí wọn rere kan wọn ní jẹ́ kí rere ṣe wọn lára ni jẹ́ pé ó kàn fi etí gbọ́ lásán òun ni. So àwọn yẹn o gbọ́dọ̀ kọ́kọ́ gbàdúrà gbogbo tó lè wà lára mi tó lè wà láyé mi tó ń dì múṣẹ ìlérí lọ́wọ́ finá já dànù. Psalm 144:6 ó ní kọ mọ̀nàmọ́ná jáde kó o tún ká ò parẹ́ kí oorun wọn. So wà á kọ́kọ́ gba àwọn àdúrà yẹn náà Olúwa kọ mọ̀nàmọ́ná jáde tá ò parẹ́ irun wọn dànù gbogbo àwọn ogun àfòmọ́ àwọn ogun pupa tí ò fẹ́ kí lè rí iṣẹ́ tí ò ká lára mi tí ò ká láyé mi tí ò ká láyé ọmọ mi tí ò rìn àjò ní sí ilẹ̀ ìmúṣẹ ìlérí. Ẹlòmíì yọ̀lẹ̀ kò lè gbàdúrà lẹ́mí àdúrà kò lẹ́mí àdúrà bí ò dẹ̀ tún ṣe lẹ́mí àdúrà ó tún dẹ̀jà òlé àtún sọ fún un pé báyìí báyìí ni o wọ́n bu ṣe báyìí báyìí o gbàdúrà báyìí o ẹ̀wẹ̀ jẹ́ káwọn èèyàn báyìí gbàdúrà wọ́n pe àwọn àfàdúrà jagun kí wọn náà ka báyìí o kó ṣe báyìí o kò lè ṣe kankan a ní whatever will be will be whatever will be will be evil can be calamity can be kò sí nǹkan tí ò lè bí tó bá wà opportunity tí rẹ bá bí ó bí tí wọn bá dẹ̀ pa ẹ́ dẹ́ nìyẹn. So bí ìrìn àjò yẹn ṣe rí nìyẹn èèyàn gbọ́dọ̀ mọ̀ wípé ìrìn àjò wà so alágbára ló máa ń wọ ilẹ̀ ìmúṣẹ ìlérí alágbára ni ìlérí máa ń ṣẹ láyé ẹ̀ tó o bá ti jẹ́ alágbára ìlérí ò lè ṣẹ. Joshua ìrìn àjò àwọn Ísírẹ́lì yẹn mo fẹ́ ká yọ̀nà dáadáa Joshua àti Caleb nìkan ló wọ ilẹ̀ ìmúṣẹ ìlérí nínú gbogbo wọn tó kú kí ló mú wọn wọ̀ torí wípé Numbers 13:33 àwọn nìkan ló mú èsì rere bọ̀ pé ara àwọn Akanite yẹn ò tá a rí o Akani yẹn o bí akẹ́kẹ́ náà Akanite pé ara wọn o àwa lè borí wọn àwọn tó kù sọ pé àwa dàbí ẹlẹ́ngà níwájú wọn that we are like grasshopper before them pé àwọn ò lè borí wọn. So kò sí ìlérí kankan tó máa ṣẹ láìsí ìgboyà àti ìgbàgbọ́. Ìgboyà àti ìgbàgbọ́. Bẹ́ẹ̀ Joshua àti Caleb ló ní ìgboyà àti ìgbàgbọ́ pé nípa iṣẹ́ tí a ti rí tí Ọlọ́run ṣe nínú ìrìn àjò tá a ti ń bọ̀ yìí mánà jábọ́ látọ̀run gbogbo òkú pupa ṣe àbọ̀ àwọn nǹkan tá a ti gbọ́ táwọn bàbá wa sọ fún wa àwọn eléyìí tá a rí yìí a lè borí wọn. So ẹlòmíì bẹ́ẹ̀ yẹn kò sí ìgbàgbọ́. Jésù sọ fún wa ó sọ fún wa ní bí ìwọ bá gbàgbọ́ ìwọ yóò rí ògo Olúwa. So ìgbàgbọ́ nígbà tí o bá gba ìlérí ẹ̀ ìgbàgbọ́ gbúdọ̀ tẹ̀lé o gbúdọ̀ ní ìgbàgbọ́ pé no ẹnu Olúwa ti wí dandan ni yóò ṣẹ kì yóò yí padà Olúwa ló sọ tó o bá ti sọ ó ṣe ni o ohun tí ó bá níjó ṣẹlẹ̀ ó yá mú kúrò wàá máa gbàdúrà bẹ́yẹn wọ́n á jókòó tẹ́tẹ́rẹ́ olóńgbà èsì àwọn tó ń ṣe ògbà èsì sára gbogbo ìrìn náà ń rìn káàkiri gbogbo ọ̀nà náà ń sàpèkán bá tiẹ̀ jẹ́ wọ́n kàn jí òmu kóòtù lọ yí tìrì kiri ikùn ẹ̀ ń yọ táwọn tó ń ṣe tí wọ́n ń kuná mọ́ra ayé ẹ títí tí wọ́n ń gbàwẹ̀ tàn jápa ìwọ́dẹ ní ò lè fapá ṣeré lọ́jọ́ kan. A ní ẹ̀mí tí ò játa ẹ̀mí yẹpẹrẹ. Ẹ̀mí tí ò játa ẹ̀mí yẹpẹrẹ òun náà láyé ẹ fi wà bẹ́ẹ̀. So àwọn ìgbìyànjú kan wà tí wọn náà gbọ́dọ̀ ṣe tí lè rí tí ó máa wá sí ìmúṣẹ. That is just the plain truth òtítọ́ tó wà ń bẹ nìyẹn. So ìdí nìyẹn tẹ́ fi rí pé ọ̀pọ̀lọpọ̀ gba ìlérí lóòótọ́ kò lè rin ìrìn àjò dé ilẹ̀ ìmúṣẹ torí kò sí agbára kò ní gbàgbọ́ kò ní gboyà òun gan fúnra rẹ̀ ó ń dẹ̀jà.
kò dẹjà. Mo ti rí ọ̀pọ̀lọpọ̀ tí Ọlọ́run lò fún nǹkan báyìí yóò ṣẹlẹ̀, àwọn àánú tàdé ń jẹ náà nìyẹn. Báyìí ó tẹ́ ẹ̀dẹ̀ sọ yẹn má ti ṣẹlẹ̀, ó gbàgbọ́ ni àwọn ìgbésẹ̀ tàdé ni kó gbé, òun náà dẹ̀ ṣe kí ni ó gbé e. Ó ṣe rí nìyẹn. Olúwa kó ràn wá lọ́wọ́. Àmín. Tó nínú ọ̀rọ̀ yín gan àmọ̀ràn tí ń fara hàn ó sì jẹ jáde. Ẹ pe orúkọ yín lẹ́kùnrẹ́rẹ́ jáde fún àwọn èèyàn pẹ̀lú nọ́mbà yín torí àwọn míì ti ń ní lọ́kàn láti kàn sí yín. Lórúkọ Jésù ẹ jọ̀ọ́ sà, bóyá ìlérí 20 ọdún ni o, 20 years ni o, 30 years ni o, 5 years ni o, 2 years ni o, mo wí lórúkọ Ọlọ́run àwọn ọmọ ogun, ìlérí rere yẹn yóò ṣẹ. Àmín. Àlá rere tó láyẹ tọ́lọ́run fi yẹn pé báyìí ni mo ṣe é, báyìí ni mo dẹ, ìgbésẹ̀ tí wàá gbé tí ó fi mú kíkiní yẹn ṣẹlẹ̀, agbára Ọlọ́run tiẹ̀ lọ gbé. Àmín. Agbára Ọlọ́run tiẹ̀ kó lọ gbégbèsè yẹn. Àmín. Ìlérí yóò wá sí ìmúṣẹ. Àmín. Sá ẹjọ́ kí ó tó di pé mo fi gbàdúrà, torí wíwẹ̀ kó tó di pé mo pe nọ́mbà rádà, ṣe rí sí ìmúṣẹ ìlérí yìí náà ó ní àwọn ìgbésẹ̀ téèyàn gbọ́dọ̀ gbé. Because ẹlòmíì tí Ọlọ́run ò bá ti pọkàn gbé ìgbésẹ̀ kan, ìlérí yẹn ò ní wá sí ìmúṣẹ. Mo ti rí ìgbà míì bẹ́ẹ̀ yẹn tẹ́ pé o lè wá bí kan, Olúwa kan sọ fún ẹ, ó yá pé lágbájá pé tàmẹ̀dò, ohun tó nílò yẹn béèrè lọ́wọ́ ẹ̀, Ọlọ́run á dẹ̀ lu ẹni yẹn, ẹni tọ́lọ́run fẹ́ lò fún ìmúṣẹ ìlérí yẹn ni. Ẹni tọ́lọ́run máa lò fún ìlérí tó ti sọ fún ẹ, Olúwa connect ẹ mọ́. Bí tí mo lọ gan nìyẹn. Pé ẹ máa ní plane, ẹ máa ṣe ọmọ kan fi yẹn ṣe example ni o, or whatever. Ó ti ní ètò kan pé lágbájá tú ẹ báyìí nìkan máa ṣẹlẹ̀. Ẹni tó yẹ kó o pàdé tí ìlérí ò fi ṣẹ kò ní kọjá oṣù yìí, agbára Ọlọ́run gbé yín pàdé. Àmín. Má give up. Pé mo ti pé 70 wọ́n sọ pé màá kọ́lé, màá máa fi lé tọrẹ mi. Gbé ọ̀rọ̀ Ọlọ́run lẹ́nu mi. Ọjọ́ lè ti lọ lójú tènìyàn lóòótọ́, ṣùgbọ́n gbogbo ẹ̀ làwọn ọmọ ẹ máa ṣe lójú ẹ̀mí ẹ tí wàá dẹ̀ gbádùn ẹ̀ lórúkọ Jésù. Ẹ jọ̀ọ́, màá fẹ́ kó múra àwọn ìgbésẹ̀ tó bá yẹ kó gbé. Pé pẹ̀lú àdúrà mo mọ̀ wípé tó bá jẹ́ Ọlọ́run ló fún ẹ nílérí yẹn o, yóò ṣẹ níbẹ̀. 08116038917 08116038917. Orúkọ mi ò yí padà, Pásítọ̀ Tèmítọ́pẹ́ Solomon, Ìjọ Àjíǹde Kristi nìbàdàn Bẹ̀láwà. Olúwa kó bùkún fún yín o. Tọ́ ẹ ṣeun o. Kò ní jù báyìí lọ fún ti dédé àsìkò yìí. Tèmi tí ń tòótọ́ ẹja mọ èrò tiyín náà ní comment section yẹn. Ẹ má gba Bembeyeke comedy níbi tá a ti ń ṣe ẹ bá wa parí òwe yìí. Ó máa ń pani lẹ́rìn-ín, bákan náà ó kọ́ni lẹ́kọ̀ọ́. Ẹ subscribe sí ní YouTube, ẹ share ẹ̀ fáwọn ẹlòmíì. Ẹ máa wò ó lóní Bembeyeke Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi. Ẹ máa share ẹ̀ kẹ́sì máa wò ó lóní Bembeyeke. ATJ Textiles ló túbọ̀ ń jẹ́ kí ojú wa tàn sí aṣọ àdìrẹ ilẹ̀ wa. First National Àdìrẹ Festival tó wáyé kọjá ló túbọ̀ sọ ní jí láti máa túbọ̀ gbárùkù ti aṣọ àdìrẹ wa àti láti mọ ojúlówó yàtọ̀ sí ayédèrú. Ní báyìí gbogbo ẹ̀yin ará ilẹ̀ yìí àtòkè òkun tí ẹ ti ń pè fún ríra aṣọ àdìrẹ yín, ATJ Textiles, Àṣàní àti Àdùkẹ́ Foundation ṣetán láti máa kó ojúlówó ránṣẹ́ lówó tí kò wọ́n jù. Ẹ̀yin náà ẹ wo bàtà, báàgì, agbádá, súùtì, dúfè, beddings, wedding gown, bangles, cotton, táì ọrùn àtàwọn ohun àrà míì tí wọ́n fi aṣọ àdìrẹ ṣe. Ẹ tètè ra tiyín lónìí. Bí ẹ bá sì tún fẹ́ ní rírán kí wọ́n tó kó ránṣẹ́ síbikíbi lágbàáyé, ó rọrùn jù. ATJ Textiles wà ní nọ́mbà 8 Olúfẹ́mi Èsúrú Oṣó Street, Ṣódùbí, Oníkólóbó, Abẹ́òkúta, Ogun State, Nigeria. Ẹ̀wẹ̀, ètò ìdánilẹ́kọ̀ọ́ fún individual, corporate àti group wà. Youth and Women Empowerment náà kò gbẹ́yìn ní Àṣàní àti Àdùkẹ́ Foundation. Ẹ pè sórí 0803-472-0409 tàbí 0703-897-7028 lórí Instagram àti Facebook. Ẹ tẹ ATJ Textiles, aṣọ àdìrẹ ilẹ̀ wa, tiwantiwa ni. Bembeyeke TV,
fẹ́ ó gbà yìí òun ni ẹ máa wò. Bembeyeke TV ìkànnì eléyìí ládùn jù ó gbà fẹ́ ó gbà yìí òun ni ẹ máa wò. Àwọn ètò tó mọ́gbọ́n wá lóríṣiríṣi ń bẹ níbí. Ojúlówó ìròyìn ẹ̀gbọ́n tiwa ní í ṣe torí ẹyẹ bí ọ̀gìn ò sí kìnìún lọ bá ẹran. Ojúlówó ìsọfúnni ló mú wa dá wọn yọ. Bembeyeke TV ìkànnì eléyìí ládùn jù ó gbà fẹ́ ó gbà yìí òun ni ẹ máa wò. Support lọ Bembeyeke TV lẹ́tí máa rí bẹ́bẹ́ ìkànnì eléyìí ládùn jù Daniel Salomon ló mú mi gbà yìí òun ni ẹ máa wò.